Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Jọ̀ọ́, whether you are a Muslim, Christian, Igbo, Yorùbá àbí Hausa, this program ó wà fún gbogbo ìwọ tó bá ti pèrè lọ́mọ Nàìjíríà pátá, but nǹkan kan tó wá wà níbẹ̀ ni pé o ní láti gbọ́ èdè Yorùbá, because I don't know how to express or expatiate this properly in English. So tó bá yẹ pé Hausa ni ẹ́, tó bá yẹ pé Yorùbá ni ẹ́, tó bá yẹ pé Igbo ni ẹ́, o ní láti gbọ́ èdè Yorùbá tí mo sọ yìí kó tó lè wo program mi. But ìwọ tó bá yẹ pé o ò gbọ́, jẹ́ kí ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ tó gbọ́ Yorùbá translate ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fún ẹ. Má fi etí ẹ̀sìn Quran tó ti kà, pẹ̀lú nǹkan tó ti kà nínú hadith, pẹ̀lú ìtàn tó ti gbọ́ nípa Nàìjíríà, pẹ̀lú ìtàn tó ti gbọ́ nípa Yorùbá, má fi etí yẹn gbọ́ program mi. Think out of the box. Jẹ́ ọlọ́gbọ́n, jẹ́ olóye. O ní láti ní ọgbọ́n, kó láròjinlẹ̀, kó lóye, kó tó lè wo program mi, kó ló máa fi understand nìyẹn. Nigerian politics mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé rí ọlọ́gbọ́n o, olóye o, this is getting out of hand. Tí bandit ń pa àwọn èèyàn, tí wọ́n ń kidnap àwọn èèyàn. Ṣé rí, mo sọ fún yín pé tó bá jẹ́ pé ìjà ló wà ń bẹ̀, ẹ jẹ́ ká parí ẹ̀. Ẹ̀yin ìjọba, ẹ má máa fi ẹ̀mí àwọn èèyàn play politics mọ́. No, ẹ má fi ẹ̀mí àwọn èèyàn play politics mọ́. It's getting out of hand. Àwọn obìnrin ló ń jí kó, àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ẹlẹ́jẹ̀ tútù, àwọn young age. Do you think bọ́yé kidnap wọn yẹn, wọn ò ṣe nǹkan míì fún wọn tí mo fẹ́ dárúkọ ẹ̀? Ta ló máa dé tó máa wá sọ ẹ̀dẹ̀ ń kó gba àwọn ọmọ wa, ẹ̀ ń kidnap gba àwọn ọmọ tó pa ọmọ wọn lẹ́dẹ̀ Nàìjíríà, ẹ̀ ń kidnap wọn, ẹ̀dẹ̀ ń pe ransom. Ẹ rí ọlọ́gbọ́n o, olóye o, tí ẹ bá lọ wo ibi tí ọ̀rọ̀ yẹn ti wọ́ wá, tí ẹ bá lọ ka ìtàn ilẹ̀ Yorùbá, nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara tó ń pè ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara nípa ìtàn ilẹ̀ Yorùbá, Ìlọrin, Àfọ̀njá àti ṣé mo fẹ́ sọ̀rọ̀ sítàn bẹ́ẹ̀. Kíní ti ń lọ́mọ ẹ̀sìn. Tí ẹ bá wo àwọn bandit, àwọn Fúlàní, 90% inú wọn language tó ń sọ Hausa ni, and Hausa, they attach Hausa to Muslim. Ṣé ń gbọ́? But these people tí wọ́n kó ìbọn fún yìí, they were trained to be like that. They were trained to be like that because they are an illiterate. They don't know anything. In one of my program, mo sọ pé nígbà tí kan nu wọn tó ń ṣe peace talk, he said it in his kini pé àwọn ìjọba, àwọn ló ń wá ọlá, àwọn ló ń wá ayé, àwọn ò wá kankan inú igbó làwọn gbé. Definitely they don't need anything, they just want to be killed, and they were trained to be like that because they think they are fighting their enemy. Yes, ìròrí wọn nìyẹn, wọ́n bí wọn sínú igbó, dàgbà sínú igbó, wọ́n wá lọ́ọ̀kì níyẹn mọ́ ẹ̀sìn. Bandits, Boko Haram, Fulani lọ jẹ́sìn yòó, ọ wá lọ mọ́ ẹ̀sìn. But this is getting out of hand. Kò kí ń ṣe ẹ̀sìn ló ń bájà mọ́, not more a Muslim, not more a Christian. Wọ́n fẹ́ tánèjì ìméjì gọ́ọ̀mẹ̀ntì yìí ni. Kó tó wá di bẹ́ẹ̀, gbogbo ọmọ Yorùbá pátá, gbogbo ọmọ Kútù Òjìrè, tí ẹ bá lọ ka ìtàn ilẹ̀ Yorùbá, I keep telling you, this true religion was not introduced to us peacefully. Ẹ wá quote me wrong. Whether Muslim or Christian, it was not introduced to us peacefully. Forget about what we read in Quran. Forget about what you read in Bible. Go and make your own findings. It was not introduced to us peacefully. Nígbà tí Àfọ̀njá lọ wá ìrànlọ́wọ́, tí wọ́n lọ kó ogun ja Ọ̀yọ́, ibẹ̀ yẹn lọ́jọ́ kọ́ pín ilẹ̀ ní Ìlọrin sí Kwara, ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ṣé bí nǹkan tó mi pé wọ́n play politics gbé ní ìgbà kan náà, tí wọ́n wá ní north, tí wọ́n wá fẹ́ ṣe election, tó bá ń wá election, wọ́n máa ń kó àwọn Fúlàní wọlé, wọ́n máa ń fi wọ́n tẹ̀ka. Mo wò ní pé fídíò kan tó ń gba PVN gbogbo ẹ̀. Ṣé bí nǹkan tí ẹ̀ ń wò nínú government Nàìjíríà yìí, ó ju nǹkan tí ó ju ọgbọ́n orí wa lọ, àwa citizen lọ. Ṣé mọ̀ pé tí wọ́n bá fẹ́ hand over ìjọba fún ìjọba tuntun, like bó ṣe hand over fún ààrẹ wa yìí, wọ́n máa ń gbé ìwé kan fún kan
ìwé kan tó máa lọ kíní kan máa ìwé yẹn ìwé Nàìjíríà ni ìwé àṣírí ni amúkan ẹwù ẹ wọ òkèlè ń wò ẹ wò sálẹ̀ ṣe rí ibi tí mo kàn fẹ́ kẹ́yìn ọlọ́gbọ́n ni pé ẹ jẹ́ ká secure ilẹ̀ Yorùbá torí àwọn bandits tẹ̀ ń sọ yìí àwọn Fúlàní wọ́n ń lògùn wọ́n ń lo ayẹta wọ́n ní fúnpá weapon wọn ju ti àwọn àmì wa lọ àwọn àmì wa ń fi ara lásán we just only training tẹ́ni àwọn people yìí dẹ̀ ti ń yìnbọn síwájú wa tẹ́ bá lọ military defence wa headquarter military defence wa ọ̀dọ̀ wọn ló wà gbogbo àwọn surroundings wa gbogbo bandits wa òyìnbó ló wá pín ilẹ̀ fún wa ẹ lọ ka history go and make your findings don't think about what you read in Bible or what you read in Quran or what you read in God go and make your own findings that was why mi sọ pé àwa Africa àwa Angola ní DNA yes lineage ancestors wa ọlọ́gbọ́n o olóye o Ọlọ́run jẹ́ ká rógun o àní rí ogun ní ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run àti ẹ̀ní rógun ní Nàìjíríà àwọn pípọ̀ yìí ti wọlé tán sí wa lára nǹkan tó dẹ̀ wà lọ́wọ́ wọn ọgbọ́n orí wọn ogun wọn gbogbo ẹ̀ ìjọba gangan ló pèsè àwọn pípọ̀ yìí láti fi da ojú ìjà kọ àwọn ẹnìkan wọn ò wá mọ̀ pé nǹkan tó gbélẹ̀ láti fi protect ara wọn ó ti padà attack wọn gbógun bá jẹ lọ́gbọ̀n á jẹ bọ̀ bá lọ àbọ̀ ń bọ̀ ó ti wá di báyìí sí yìí ẹni tó mojú sokùn òun ló mà ti tu o ẹni mojú ògùn òun ló pa obì níre ṣé ẹ̀yin ìjọba yìí ẹ̀yin lẹ mọ̀ bí àwọn Boko Haram bí ẹ̀pọ̀n ṣe dọ́wọ́ wọn ẹ̀yin lẹ mọ̀ bó ṣe dórí ilẹ̀ wa ẹ̀yin lẹ mọ̀ bó ṣe leak sí bọ́dà wa ẹ mọ̀ bẹ ṣe máa yanjú ẹ̀ kó ń bẹ̀ báyìí tó pé ìjọba tó wà ń bẹ̀ yìí ó ti check balance ẹ gbogbo nǹkan tó fi ń rí owó gbogbo nǹkan tẹ fi ń rí ọrọ̀ ìjọba ẹ ti tako ẹ̀ ṣebí nínú àwọn tó invent Boko Haram yìí náà àwọn ọmọ Yorùbá wà ń bẹ̀ àwọn ọmọ Igbo bẹ̀ àwọn 70 and 80% ń bẹ̀ àwọn north ni because when they keep training their citizens wọn educate àwọn ọmọ wọn wọn ò fún àwọn ọmọ wọn ní western education they strictly Islamic strictly illiterate tó bá kàn ti jí báyìí fi ọkọ lé wọn lọ́wọ́ fàdá lé wọn lọ́wọ́ like ọlọ́gbọ́n o olóye o gbogbo ilẹ̀ Yorùbá pátá a ní láti gbáradì gbogbo nǹkan tẹ́ ń pè ṣíríkù yẹn kò ń ṣe ṣíríkù o ẹ̀yin tẹ́ bá ní Ògún ẹ lọ bọ Ògún ẹ̀yin tẹ́ ní Ọbàtálá ẹ lọ bọ Bàtálá ẹ̀yin tẹ́ lọ́ṣun ẹ lọ bọ Ọ̀ṣun ẹ̀yin tẹ́ ní gbogbo ṣàgbó gbogbo àwọn gbámọ̀lẹ̀ pátá tẹ́ mọ̀ ní ilẹ̀ Kútù Òjìrè ẹ lọ máa bọ wọ́n báyìí o because àwọn people yóò mú léré gbogbo bó ṣe attack wọ́n ti fi lẹ́ọ̀tì nílẹ̀ báyìí sí bẹ̀rẹ̀ mo ṣàwọ̀ pé ẹ̀ ń dẹmọ ni ná ẹ̀ ń dẹmọ ni wọ́n ní kò sí bí ọmọdé ṣe lè jí tó kó tó ẹ bá mi parí ẹ kò sí bí ọmọdé iwájú dé wà ló máa bá kùkùté bẹ́ẹ̀ ni ilẹ̀ lọmọdé iwájú wágbà lọmọdé máa balẹ̀ ààrẹ tó wà ń bẹ̀ yìí ná ẹ ti gbé fún ó ti sọ ẹgbẹ́ kìíní ìwà èmi ló kàn ó dẹ̀ ti kàn ẹ bá ba ìjọba yìí jẹ́ ẹ ti fi ẹ̀mí àwọn wa ṣòfò nísìnyí ẹ rí ibi tí mistake yẹn dẹ̀ ti wá tí ẹ bá máa wò dáadáa nígbà tí ààrẹ tó kú yìí mo fẹ́ dá ọkọ̀ ààrẹ tó kú ń bẹ̀ yìí nígbà tó ti dáríjì àwọn Boko Haram kan tó láwọn surrender wọ́n wá kó wọn wọ́n wá join wọn papọ̀ sínú àmì wa tí ẹ bá dẹ̀ lọ wo slogan àmì Hausa 70% Hausa ẹ lè rí àmì tó máa gbọ́ Hausa tí ò ní gbọ́ Yorùbá but ó rí ẹ̀ kẹrí Yorùbá tó ń ṣe àmì tí ò ní gbọ́ Hausa bí Yorùbá tiẹ̀ ní gbọ́ Hausa ó máa gbọ́ àwọn èébú àwọn kìnnìkan because defence wa ibẹ̀ ló wà àwọn ọmọ Kútù Òjìrè a ti ń jẹ̀yà bọ́jọ́ ti pẹ́ o ẹ gbàgbé religion ẹ gbàgbé tribalism ẹ gbàgbé agbára kẹrí ní ilẹ̀ Yorùbá ọ̀dàlẹ̀ náà wà nù wà Ọlọ́run nítorí àwọn kan ti jẹ dòdò wọn ò lè so dòdò Ọlọ́run bí ò bá sọ́wọ́ onílé nú àjòjì kan ò lè mọ sàárè òkìní kan bá òwe yẹn ọlọ́gbọ́n ẹ jẹ́ ká dìde ẹ má ti torí ẹ̀sìn ẹ má ẹ̀ka split ara wa ogun tí ń wọlé bọ̀ rèé àwọn pípù yìí weapon tó wà lọ́wọ́ wọn ó ju ti àwọn àmì wa lọ wọ́n dẹ̀ ṣe ṣíríkù tó sọ fún wa bí kò dá yìí wọ́n ṣe sí wọ́n di tíra mọ́ra wọ́n lu àbúkù oh my God ok ẹ wá ń ṣe fake news àwọn tó bá fi Boko Haram àti àwọn Fúlàní àtàwọn àmì wálẹ̀ báyìí wọ́n ní ayẹta wọ́n ní gbogbo ẹ̀ ṣé ẹ̀yin ìjọba ṣé ẹ̀ ń ṣoògùn fún àwọn àmì wa torí pé kò sí òògùn ní constitution ẹjọ́ náà wọ́n kidnap wọ́n wá béèrè ransom nílùú ìlú tó lọ́ba tó líjòyè kidnap àwọn sọ́kùn fẹ́ gba 300 billion ìbúlẹ̀ ti fẹ́ ná owó currency wa tún ní o Ọlọ́run ibi tẹ́ bá ti mọ̀ pé kòkò tí ń jẹ́ ẹ̀fọ́ wa ìdí ẹ̀fọ́ ló wà tó bá ṣọ́ àwọn bandits yìí
aṣọ àmì wa lọ máa wọ̀, kọrẹ́nsì wa lọ ná, Fúlàní dẹ̀ ni wọ́n, gbọ́dọ̀ ti ń wá, ọmọ ìlú wo ni wọ́n, ta ni wọ́n dẹ̀ ń sọ èdè Haúsá. Yes, kí ló ń ṣe pípọ̀ yìí náà, ẹ̀ ká dìde, ó ti ṣẹlẹ̀, kí nìyẹn ti wọ́ wá láti ọ̀dọ̀ wọn, amókun ẹ̀wẹ̀ òkèlè ẹ̀wẹ̀, ẹ jẹ́ ká secure èdè ọ̀dọ̀ tiwa. Christianity, Muslim, ẹlẹ́bọ, ìjà yẹn kọ́ ló kàn wá kàn lẹ̀ Yorùbá o, ìjà ìfẹ́ ní ká bá bá wa jà báyìí o, unity, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, wọn ò gbọ́dọ̀ rí ìjọba yìí bàjẹ́ lórí ààrẹ tó wà ń bẹ, game changer yìí, ẹ jẹ́ kó tó bá ní oògùn tó ní tírà tó ní kọ́, ẹ jẹ́ ká sà, tó àwọn pípù yóò mú léré, wọ́n kọ́ àwọn ọmọbìnrin 38, 40, kí lè mọ̀ tó ń ṣe fún àwọn ọmọ ẹ báyìí, àwọn ọmọ ọdún 10, ọmọ ọdún 12, àwọn ọmọ tó ṣe ń grow up, ṣé ẹ mọ̀ trauma yẹn ni, ọmọ tí ò rí ìbọn rí láyé ẹ̀, 5 days 6 days kó wà láàrin àwọn tó mú weapon dání, ṣé ẹ mọ̀ kó tó ń pè ní trauma ni, kò lè kó lákàyè ọmọ yẹn, àwọn ọmọ tó pa ìyá ẹ̀ tó pa bàbá ẹ̀ ṣojú ẹ̀, tí ẹ bá lọ ka ìtàn àwọn pípù yìí, ó fi àgbòfégún wa wọn fokùn ẹ̀ lẹ̀, ṣe rí plan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí, àwọn pípù àwọn colonial master yìí tó fún wa lóde, wọ́n ti ya máàpù yẹn lẹ̀, wọ́n ti dẹ trap yẹn lẹ̀ fún wa, wọ́n ti mọ̀ pé tẹ bá sáré lọ ẹ máa fẹ́ pè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wọn, wọn ò dẹ̀ ní ìrànlọ́wọ́ kan láti ṣe fún wa, àwọn gangan ni òfin lẹ́dìí ẹsẹ̀ fi gbódìdí wọn lọ́wọ́ ẹni ẹ lọ́wọ́ ka history, kò sí ẹ̀bù tó yìnbó fẹ́ ṣe fún wa, Ọlọ́run ẹ̀kan sáré sọ́dọ̀ wọn ni, gbogbo weapon tá à ń lò ìṣe báwọn lọ ṣe, mo sọ fún yín pé nǹkan tí àwọn bàbá wa ti ṣe káwọn òyìnbó tó dé, Ọlọ́run àwọn abánijà má fọwọ́ kan ni, oh my God, ṣé gbogbo àwọn kan tó ń sọ pé ó ṣẹlẹ̀ ń yẹ Yorùbá, ṣé superstition lẹ́ ń pè ni, ṣé ẹ ò bí àkóso oògùn, Ọlọ́run fọ́ọ̀bùn wà, tìdíjò wà, àfẹ́rí wà, kánọ́kò wà, kí ni ò sí, tẹ bá wá ẹ máa rí, àwọn pípọ̀ ìdí ẹ̀ ń wọlé, ẹ̀ ń lo constitution, ẹ̀ ń lo òfin, ẹ̀ ń lo àwọn sójà wa, àwọn ẹ̀rọ wọn lágbára, sójà tó ti pa sójú ogun, ẹ máa wá nípa àwọn bámi tó pa wọ́n rìn fílì, wọ́n ṣe, wọ́n tún wà lórí TikTok, wọ́n dẹ̀ kó àwọn èèyàn 20, 50, 80, wọ́n lọ dè wọ́n bì kan báyìí, ṣé nǹkan tó ń ṣe fún wọn ni, àwọn obìnrin wa, ẹ̀yin ìjọba ẹjọ́ tó bá pé jà ló wà ń bẹ̀, ẹ jẹ́ ká parí ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ bí àwọn bandits ṣe dé náà, ẹjọ́ o, ẹ lọ́mọ ẹ máa kúrò o, ẹ má yẹ kó wọ ilẹ̀ Yorùbá o, ẹ̀yin Yorùbá náà, ẹ jẹ́ ká ṣe alóṣùṣù ọwọ́ o, ẹ má ti torí ogún kẹ máa pa ìtànkítàn o, Aláàfin supersede kìíní kan, Ìbàdàn supersede, ẹ jẹ́ ká fọwọ́, nǹkan táwọn bàbá yẹn ṣe ń gbà yẹn nìyẹn o, ní Ọ̀yọ́ empire fi wà o, Ọ̀yọ́ empire tẹ́wọ̀n yẹn tẹ́ wá lọ wá history, ẹ má yẹ kó sọ ìtànkítàn o, àwọn bàbá yẹn secure Ọ̀yọ́ empire nítorí ogun báyìí ni o, ó yẹ kó ti gba gbogbo ilẹ̀ Yorùbá tipẹ́, ẹ lọ ka ìtàn, àkótó di pé ẹ̀sìn dé, jagunjagun lọ bàbá wa, wọn kì í ságun, àwọn ni ọ̀lọ́ṣọ́bọ̀dì gbàbọ́n lọ́wọ́ ọmọ ojo, bàbá tó máa ń fi ẹ̀mí dígun fáwọn ẹbí, àwọn aláwa di coward báyìí là ń sá káàkiri, bàbá ń sàṣà láàfẹ́ mi ẹ̀, ọmọ sàṣà láàfẹ́ mi ẹ̀, ìyàwó náà sàṣà láàfẹ́ mi ẹ̀, bàbá ò lè jáde kó kọjú ogun kó fèsì ẹ̀ mọ́, wọ́n ti sọ wá di coward, à ń bẹ̀rù ikú, a fẹ́ lọ sí àlùjọ náà, a fẹ́ lọ sọ́run, àmì wọ́n ń pè lọ́mọ Ògúnyẹmí, ọmọ Ṣògótókí, ọmọ Ògúndélé, ọmọ Balógun, oríkè òde wọn nú ẹ̀ lọ́kọ̀ pa ẹ́ tú ẹ́, àwọn àfáà náà sọ̀wọ́ tó bá kú tó lọ kú ikú gífà, Ọlọ́run bá máa bí ẹ tó bá dọ̀run, wọ́n ń pè ẹ́ ní lọ́wọ́ oríkì ẹ̀, ìjẹ́ oríkì ẹ̀ wọ̀n nu láìpẹ́ káwọ́ọ̀dù yẹn ẹ̀ lé Ọlọ́run ọlọ́gbọ́n o olóye o, mò ń bọ̀.